Africa Content TV. Hello. Please kindly come and greet Baba Ever Choir. Please step after shower your feeling. Baba wa kábíyèsí Baba Adélékè Adédoyin ní kọ́má wulẹ̀ ṣá. Please, where is Queen Sheba? But before Queen Sheba, kábíyèsí, we have a special song for you. Like the school boys, please, all Loyola all students, please step out to the microphone. Basharo and Elafaje, the Loyola boys. The Loyola boys, you are waiting. Kábíyèsí, we have àwọn tí Loyola Ìbàdàn wọ́n ní àwọn rántí school àtọ̀wọ́n láwọn fẹ́ kọ́ kábíyèsí wọ́n gbọ́dọ̀ ṣe wọ́n ti pọ̀ ọ̀yá please ọ̀yá we must have 2 minutes. Sheba and please.
Hello, ladies and gentlemen. Your Majesty, happy birthday. We stand on the existing protocols. On behalf of the National President of the Union College, all board administration, Professor Ogumi, we are here as our tradition to honor the celebrant with our college anthem. Here we go. Loyola, Loyola, the best in every way. Sikira Tokode, Loyola, Loyola, we always win that day. We are students from our college, the same in Badon town. Sikira Tokode, we have made a promise not to let our college down. Da, 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 da. We stand for truth and knowledge, and we stand for wisdom to Sikira Tokode. We are fight for perfection in everything we do. Oh yeah, Loyola, Loyola, the best in every way. Loyola, Loyola, we always win. Up the road, up the road, up the road. Love the new ring. Thank you. Kábíyèsí, wọ́n tún fẹ́ yìí ní kábíyèsí ká ọmọ Loyola. Please put your hands together. Kábíyèsí, remember the days way back in Loyola. Sikira Tokode. Right about now, back to back without wasting time, I'll be handing the grand mic to the talented, our own Queen Sheba. Ẹ jẹ́ bá mi fún Queen Sheba láti ọwọ́. Kábíyèsí Ọ̀yẹ́rìṣà àrólé Oòduà Ọ̀jájá kejì tí gbogbo ayé ń sáyà igba ọdún kan báyìí. Everybody,
wọ́n ní. Ọba ni wọ́n pè ládéyẹyẹ. Àrólé Oòduà Àjàláyé Ọlọ́fà Àdìmúlà. Ọba ni wọ́n pè ládéyẹyẹ. Aṣọ lò ọmọ ogun mẹ́wò. Ọba ni wọ́n pè ládéyẹyẹ. Mo gbára kíkẹ́ mo gbára kíkẹ́ mọ́ ó. Ọba ni wọ́n pè ládéyẹyẹ. Ìgbọ̀n ó dúdú bí kóró ìsìn. Ọba ni wọ́n pè ládéyẹyẹ. Òkèlè yìí mọ̀ ló táyé sọ bí gbà ó. Ọba ni wọ́n pè ládéyẹyẹ. Àyíkí tí ogun ni ètí rí ogun ni. Ọba ni wọ́n pè ládéyẹyẹ. Ọba Adéyẹyẹ ìdòkú sí ọ̀jájá tuntun. Ọba ni wọ́n pè ládéyẹyẹ. Àrò. Ọba ni wọ́n pè ládéyẹyẹ. Àjàláyé ìdòkú. Ọba ni wọ́n pè ládéyẹyẹ. Adéyẹyẹ. Ìgbà ó. Adéyẹyẹ. Ẹni orí ọ̀ kò sí ìjọba. Adéyẹyẹ. Ìgbà ó. Adéyẹyẹ. Adéyẹyẹ ọba. Adéyẹyẹ. Ẹni orí ọ̀. Orí ìbílẹ̀ ní títì. Ọmọ ìlú mọ́lẹ̀ kọ́ ní Àdìmúlà. Bára kìkì ẹ̀. Bára kìkì kọ́ ní alára funfun. Adéyẹyẹ o. Adéyẹyẹ ire máa bá ẹ. Ẹ̀wẹ̀lẹ̀ ẹ̀wẹ̀lẹ̀ jẹ̀jẹ̀ ire máa bá ẹ. Babátúndé
Thank you.
akọni Kàmílù Látúnjí tí bá ti dáwọ́ lórí ìwájú ní o akọni adé inú mi ìyá máa dùn ní ó wáyà o ọ̀bùwà àbúwà òde ìlúwà òde ìlúwà ìgbà tí wà ń wọ́ ṣe lásán o èbúté àbúwà yẹ̀yẹ̀ ó yá èbúté àbúwà yẹ̀yẹ̀ mọ́ èbúté àbúwà yẹ̀yẹ̀ mọ́ ìgbà tí wà ń wọ́ ṣe lásán o èbúté àbúwà olórí adúlẹ̀ rí ká lórí ọ̀rọ̀. Orin eléyìí ni tó máa kọ fún mi. Owó mi tí mo ti dá. Owó mi tí mo dé. Owó mi tí mo ti dá. Owó mi tí mo dé. Owó mi dé.
kọrin Déwálé Ayúbà. Mo ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìjọ débi. Mo ní pé kíráwọ̀ mi má ṣe. Mo ní kíráwọ̀ mi má ṣe. Mo ní pé kíráwọ̀ mi má ṣe. Orin tí mo fẹ́ kọ̀ wọ́dé nǹkan ṣọ́pọ̀. Àwọn tí dé iná bá gbé ṣọ̀ kọrin. Orin tèmi dádì kò gbà kólé lọ́mọ́ra láti ìjàmbá o. Ó yá òun sọ ní aládé tí kọrin pamọ́. Sórí tí mi ò nílé kan o, ọmọ ọba Déwálé mi alájí ìyàgbá o. Ẹjẹ́ kájà ń bá àbáyé náà o, jásí màdù, ìyàwó lérò tó dúdú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbàdúrà jí òun ọ̀tá ẹ̀ orin tèmi bá sọ́wọ́ ọ̀gá. Ẹjẹ́ ẹ̀ta tẹ́lá lèmi láti dé wọ́n tó ń gbé kò sóyè tí mi ò nílé kan tí n bá fẹ́ kan fòdì. Màá kọ lóríṣiríṣi tàbí o, tí bá tún fẹ́ kọ gọ́ọ̀sì, màá tún kọ lóríṣiríṣi tàbí o, tí bá fẹ́ kọ jùjú, màá kọ bóyá mẹ́rin bíbú ló ń pè mí lọ́wọ́.
Ìbàbá ṣe pé omi Jésù ní bàbá. Ìbàbá ṣe pé omi Jésù ní bàbá. Àwọn tó fẹ́ sàbọ̀ púpọ̀ púpọ̀ bí tí èèyàn bá dẹ̀ gẹ́gẹ́ lórí ìgbà wọn kó wá dàbí ìbátan bàbá ìwà ilẹ̀ tí ẹjọ́ gbogbo ẹ̀yìn tó yẹ kẹ́ ẹ̀fà lọ́dọ̀ ẹ̀ka àwọn tó ti àsìkò yìí ẹ̀wọ̀n ìsìláwọ̀ àṣẹ ọlọ́fin là ń tẹ̀lé àti wípé ẹ̀jẹ̀ àyàn ká sọ àwọn elétò ẹlẹ́yìn mẹ́ta péré àwọn kẹ́kọ̀ọ́ ká sọ àwọn alákan lórí ìsìlẹ́sọ̀ wà pàmò tí wọ́n ní ká fi sí ẹ̀yìn tí wọ́n bá pè ẹ̀yìn ká ní ọba níjà ẹ̀jẹ̀ ká clarify ẹ̀ èèyàn mẹ́ta làwọn elétò pè tọkọrin àdìgbọ́dọ̀ ṣe kọjá àtọ́tàpẹ́lẹ́ tó bá sọ àǹfààní tá a kàn ní ni pé ẹjọ́ bá ti wà lọ́sàn kájẹ̀sí lẹ́nu náà àbádẹ́ ti ní àbájá máa àdàláṣẹ ẹni tó yẹ kẹ́ pàfọ́m tẹ́tí pàfọ́m ẹ má bínú sí wọn o ẹjẹ̀bù rẹ kì í ṣe gbogbo ọjọ́ náà lèèyàn máa ń sábà rí ìyàwó àkọ́kọ́ ẹ̀ eléyìí tó bá jọ bẹ́ẹ̀ lẹ́yìn ẹjọ́ kò sẹ́ńtọ́ nínú ọ̀pọ̀ Our new media friend, Atife. What do you say? Bush. Oh my God, Wish. Which TV? Please look at the Incas Empowerment Foundation. What's your own name?300.tv. 300.tv, okay. Ocean State of Lagos. Lagos, really. Also from Lagos? Yeah. Move to the other side. Cadet! Cadet now! Nítorí bàbá mi ẹlẹ́wà lọ́wọ́ ọlọ́run tó ń bá wọn nílé ọ̀tọ́jú àlejò ìtọ́jú onílé. Mo ti pinnu lẹ́yìn gbogbo throughout orin ọpẹ́ ni máa bọ fún bàbá. Ẹni tó bá jẹ́ ọmọ ọdún ọdún tó mọ bó ṣe ń lọ. A mọ̀ pé nínú ọdún yìí, ọdún tí bàbá lò tán, èṣù gbógun ṣùgbọ́n lọ́run gbòògbò. Nítorí ìdí èyí,
àní ṣé bá ṣe máa ń ṣe tẹ́lẹ̀ orin ọpẹ́ ni máa kọ fún bàbá mi. ìrọ̀rùn ikú ni ìrọ̀rùn ayé bàbá Túndé ti di Àràbà ọlọ́run má bí lọ́rẹ̀ẹ́ ní bàbá. bóyá bá mi ṣe sílẹ̀ ká ṣe kọ́mọ́kọ́mọ́. ibo ni ká gbà wọlé náà wọ́n ṣe ní àkọ́kọ́ bàbá ní biggest inspiration tí mo ní. tí bá ti wọ lóòmí lórí ìjòkó gbogbo ẹ̀ á máa wá nítorí ọ̀rọ̀ ìrìnsà olórí aládé ọ̀rẹ́ wà lọ́wọ́ àbáwọn orí tó ń bá wọn níbẹ̀ ọ̀dọ́dún wà sórí ilẹ̀ ọba tó kọba jẹ ọba tó rọba tó yẹ ọba tó pàdé kárí ọba àlàkà ọmọ àbá ọmọ olódò kan ìtìrìrì ọmọ olódò kan tààrà ọmọ olódò tó sọ wéréwéré lórí ìpínlẹ̀ ọ̀sẹ̀ tó dàbà èrè ajílẹ̀wà jí èrè ajíbóòkù sọ̀rọ̀ èrè ọ̀la yìlàkà ọ̀rọ̀ nípa àwọn arẹwà ṣáàyà. mi ní lọ bẹ́ẹ̀ yẹn lẹ́yìn orin
jẹ́ fún mi olùrànwọ́ lọ́wọ́ mi ni wọ́n tún yẹ nígbà tó tójú bá ṣẹ́ fún ọ́n láńtẹ̀ láṣẹ nínú márùn-ún.